fẹ́ ra nǹkan kan fún wọn àbí ẹ fẹ́ ṣe èyí tẹ́ ẹ níyẹn ṣe lè túnṣe lè túnṣe tábàróye báyìí àwọn bàbá yẹn nílò ìrànlọ́wọ́ àwọn ọba òbìkítà nítorí màálùú wọn tó ń bẹ lọ́wọ́ Fúlàní torí wọ́n mọ̀ ó dàbí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ó ní tóun bá wọnú igbó lọ tóun bẹ̀rẹ̀ sí ní lọ kọlù àwọn aráabí ó ní àwọn ọba yìí ló kọ́kọ́ máa dìde pé màálùú wa ló ń pa ìyá arákùnrin yìí ó ní wọ́n máa tètè dìtẹ̀ bọ́ ṣe máa tètè pa ń kíákíá ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé bàbá onígbàlódé ni bàbá sì fẹ́ lògbà bàbá sì fẹ́ dẹmọ bàbá sì fẹ́ ṣakọ bàbá ní àwọn olólùfẹ́ káàkiri orílẹ̀-èdè tí bàbá sì ń lọ bá ẹ mọ̀ pé bàbá sì yọ̀ǹgì dáadáa bàbá dẹ̀ máa mú nǹkan tá a mára ṣe gírí a gbọ́dọ̀ fi tiwa dá àwọn yẹn a gbọ́dọ̀ dúró de Ààrẹ Ọ̀nà Kakanfò ó ṣeéṣe kóun náà ní titi ẹ̀ tó ń ṣe náà ṣùgbọ́n táwa ò mọ̀ tá a dẹ̀ rí o tó yí Ọlọ́run ọba ṣùgbọ́n à ń gbọ́ àwọn bó ṣe ń jù ú nánsà yẹn làwa náà ń gbọ́ ó sọ fẹ́ nìkan náà rí sẹ́lẹ̀ tipẹ́ náà pé tóun bá lọ wọ́n máa táàgì òun àkíní pé òun apààyàn lòun wọ́n máa bẹ̀ sí ń lé òun kiri ní pé òun pààyàn bàbá ò lè jáde fúrálì so bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́yìn bàbá mi ò bá yín já o ìjọba mo wá ń ta no mo ti sọ pé yí ẹ̀ta wà yí bàbá a ó jọ fi sọ̀rọ̀ ní ìtùbí ìnù bíbí bàbá sọmọ ni ṣùgbọ́n bàbá ìjẹ́ ẹ̀ ti máa dákẹ́ jù báyìí lórí ọ̀rọ̀ Yorùbá ìjẹ́ ẹ̀ ti máa sùn jù báyìí lórí ọ̀rọ̀ Yorùbá tán bá wò ó dáadáa Ondo State lẹ ti wá o Ààrẹ Ọ̀nà Kakanfò Ondo State lẹ ti wá o Arigidi Àkókó lẹ ti wá o bàbá ìlú ìhúndẹ̀rẹ́ tí wọ́n ti ń pa ogún pa ọgbọ̀n pa mẹ́jọ pa mẹ́sàn-án yìí agbọ́lọ́jọ́ sí ní àná pé ẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ mo ṣiṣẹ́ mo gbódò náà mi rí nǹkan kan bẹ̀tẹ̀ ẹni tó fún mi ní information yẹn ó ní ẹ̀ ń ṣe àwọn kọ̀ọ̀kan ó dẹ̀ fi nǹkan kan mi kọ̀ pé bẹ̀tì a fẹ́ kí gbogbo kinní yìí kó ṣe dáadáa ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn àpadà rí anything bàbá ẹ dìde Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ dìde bàbá ẹ dìde gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè ṣe lórí ọ̀rọ̀ Yorùbá ẹ ṣe ẹjá gbé ti pé bóyá à ń sọ̀rọ̀ àbí ìjà nǹkan kan ẹ mọ̀ pé èmi àti yín àti di pàdí bàbá torí mo ti tọrọ àforíjì lọ́wọ́ ẹgbẹ́ àti bá bò pé bá mò ń sọ̀rọ̀ sí mo ṣe ẹ̀foríjì mi pé ọdún 2025 yìí àjọsọ àsọyé pọ̀ bàbá ẹ dìde wọ́n pa Yorùbá lójoojúmọ́ alọ́mọ núpẹ́ ní lọ́jọ́ sí ẹni kò sí tó jọ àwọn ẹ̀mẹ̀yìn ìgbà yín jáde wọ́n dìfẹ́ǹdì yín pé irọ́ pọ̀ ọmọ kóòtù òjìire nìyí animali ani Kòtónú kẹ animali Nìjẹ̀ nìran yín ti wá ẹni kò sí tó jọ àwọn ẹ̀mẹ̀wà yín dìde èyí tó gbá fọ̀ṣẹ́ èyí tó gbólóńdè èyí tó gbé ṣubú bàbà èyí tó gbé àkọlù èyí tó gbé ògúlùtú gbogbo wọn gbé jáde tí wọ́n fi ń ṣoríṣiríṣi nǹkan láti fi dìfẹ́ǹdì pé ọmọ kóòtù òjìire nìyí àwádẹ̀ ti gbà èmi Àrólé ti gbà pé ọmọ kóòtù òjìire nìyí dádì mi kí ló wá ló dé kí ló ṣẹlẹ̀ Ondo State tẹ́ ẹ ti wá aṣáàrí bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ a rí Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní ní apá òkè Ògùn níbi tí Olóyè Ọmọ Adéyẹmọ ti wá ní Ọ̀yọ́ State ń bẹ̀ yẹn ibẹ̀ ni idiot yìí ló mà ti ṣàṣemáṣe tí wọ́n ti pa Dr. Aborode òun ló mà di pé gbogbo wa yìí bẹ̀rẹ̀ sí ní pariwo pé tí bàbá fi change ẹ̀ pé ó dáa bí wájú ò bá ṣe lọ èèyàn ṣe padà ẹja gba orílẹ̀-èdè wa pé eléyìí ò ti rí pé ó máa tẹ̀síwájú sí ni bàbá yìí sọ di wàhálà mọ́ ìjọba lọ́wọ́ ọmọ Ọ̀yọ́ State ní Ìgbòho kábíyèsí bàbá porí akọni àfidà lábìlẹ̀ gàràgà ọmọ Ọ̀yọ́ State Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ni mò ń bá wí o bàbá ẹ̀yin ni mò ń bá wí o mo ní gbogbo nǹkan la sọ oríṣiríṣi la sọ but ẹ defend ara yín ẹnìkan tí ẹ jáde ó lẹ́ẹ̀mọ̀nà olú bàbá yín pé ńgbà tẹ́jọ́ ń lọ́gbọ ẹ sọnù lójú ọ̀nà torí ẹ̀ẹ̀mọ̀nà ẹ̀yin tó jáde ẹ tó jẹ́ kó yẹ pé kò sí tó jọ pé irọ́ ló fi pa pé ẹ lọ ń ṣọdún bẹ̀ á dẹ̀ rí pé èmi Àrólé dẹ̀ rí pé mo gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni bàbá ọmọ Yorùbá ni yín tọkàntọkàn bàbá mo ní Olóyè Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní Dr. Aborode ni wọ́n pa ní Ọ̀yọ́ State ní òkè Ògùn òun ló mà di wàhálà sí
òun ló mà di gbogbo nǹkan tí orílẹ̀-èdè tí wọ́n péjọ lónìí tí wọ́n gbé òòṣà tó ti di òòṣà kalẹ̀ tó ti wá di ẹni tó ti di ẹni torí ẹ̀ ti dorí àpérè tí ọrùn ẹ̀ ti di ọrùn lẹ̀kẹ̀ tó ti di ẹni tí gbogbo ayé ń fẹ́ nítorí ohun tó ṣe lókè ògùn yẹn ó ràn gbogbo ilẹ̀ kóòtù òjíire ó ràn lọ́wọ́ lápapọ̀ ó circulate ó jà fún ọmọ ìlú ẹ̀ nǹkan tí mo fẹ́ fàyọ́ mbẹ̀ nìyẹn o olóyè Ìgbòho jà fún ìlú ẹ̀ ó sọ di wàhálà mọ́jọba lọ́rùn wọ́n tẹ́ bá wo Ondo state tẹ́lẹ̀ ti wá Ààrẹ Ọ̀nà Kakanfò àkíyèsí ńlá rèé o Ondo state tẹ́ ti wá sìn wọ́n ti ń pa lógúnlógún wọ́n ti ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n still yet àárí aṣọ yín aṣọ white tẹ́ máa ń gbé yẹn àti ọ̀pá yín tẹ́ máa ń gbé yẹn ẹ dẹ̀ ti sọ rí pé agbára tó wà lọ́wọ́ yín ẹ̀ tí lò kankan nú ẹ̀ bàbá ń bolẹ̀ ti fẹ́ lò ó ṣé ẹ̀ ń fẹ́ kí Tinubu transfer yín kó transfer yín láti Nàìjíríà ṣe lọ sí Palestine àbí kó transfer yín lọ sí Israel kẹ́ lọ máa ràn wọ́n lọ́wọ́ lọ́hùn ṣé ìyẹn lẹ fẹ́ ibẹ̀ yẹn lẹ ti fẹ́ lu agbára yẹn bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò mi ò bá yín jà àkíyèsí ni mò ń pè yín fún o mo ní olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Dr. Aborede ni wọ́n pa ní ìlú bàbá àti ìyá ẹ̀ ní o tí bàbá ẹ̀ dúró pé ọmọ ìlà rèé lẹ́ẹ̀kẹ́ mi àbóòrí ṣé òòrí là ní òòrí là ní ẹ̀ dẹ̀ máa pa àwọn èèyàn mi bẹ́ẹ̀ máa dẹ̀ máa wò yín òòrí là ní ọmọ Ọ̀yọ́ state bàbá yẹn dúró ó sọ pé wọ́n pa ọmọ ìlú ẹ̀ yẹn ó sọ di wàhálà yẹn wá di ńlá lẹ́ni tó pé gbogbo orílẹ̀-èdè ló mọ olóyè ìlú tí wọ́n ti mọ̀ rí wọ́n mọ̀ àwa tá a mọ̀ wọ́n rí a mọ̀ wọ́n torí iṣẹ́ ọwọ́ wọn tá a rí pé ọmọ Yorùbá ló dìde yìí mo lóhun tí bàbá yìí wá ṣe mo ló circulate ó káàkiri ilẹ̀ Yorùbá ó ran gbogbo ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀yin gbogbo nǹkan tá a sọ fún yín pé ẹ ń ṣe ọmọ ìlú yẹn gbogbo nǹkan tí àwọn ènìyàn rí rèé o mo kàn fẹ́ mú àkíyèsí yẹn wá tẹ́ bá wò pé tó bá sọ pé ọmọ Núpé ní ọmọ Tápà ní Málì lẹ ti wá gbogbo nǹkan táwọn èèyàn rí nìyẹn pé Ìgbòho dìde fún ará ìlú ẹ̀ torí pé wọ́n pààyàn ó di nǹkan tí gbogbo àgbáyé mọ̀ ó pariwo sí gbogbo àgbáyé ẹ̀yin wá láti Ondo state wọ́n pa ọba bíi mẹ́ta lọ́dọ̀ yín ọ̀tọ̀ọ̀tọ̀ èmi bìlí pé tó bá lè mú kó pa ọba ẹyọ kan ní Ọ̀yọ́ state ńbẹ̀ yẹn èmi mọ̀ pé mo mọ̀ pé olóyè Ìgbòho máa da gbogbo Nàìjíríà rú èmi mọ̀ àwa tá a jọ máa ṣiṣẹ́ yẹn apọ̀ gan torí pé bàbá ò lè lajúlẹ̀ kó máa pa àwọn èèyàn bẹ́yẹn kì í ṣe pé báyọ̀ máa dàrú láti máa ba nǹkan jẹ́ ni mo mìíràn ọbẹ̀ tí gbogbo ìlú máa mọ̀ pé kódà àwọn ìjọba gan wọn gómìnà go nílé ráàyè sọ pé òun fẹ́ jáde kọ́ra pé òun fẹ́ ṣe anything ní governor's house ṣùgbọ́n ẹ̀yin Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ tún gbé oyè dání tẹ́ẹ̀dẹ̀ tún dúró ní dúró ńgbà tí bàbá yẹn jáde tó ń jà fún ilẹ̀ Yorùbá ẹ̀ tún dúró ní dúró pé àgbá òfìfo ló ń pariwo pé àgbà tó lómi inú òkè pariwo dádì mi ń bo làgbà tí yín yẹn wà sá bàbá mi mo sọ fún yín mi ìtakùn yín o mi ò pè yín fúnkú mi ò pè yín fárún o rere àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ mo pè yín sí lónìí o mi ò pè rí yín síbí o rere àìkú baálé ọ̀rọ̀ ni mo pè yín fún àti àkíyèsí bí ilẹ̀ Yorùbá ṣe máa ní lọ síwájú tí Fúlàní ò ní pa wá mọ́ òun ni mo pè yín fún sá o àgbà tó lómi nínú tó pariwo yẹn ariwo tó pa ń sìn gbogbo àgbáyé ló gbọ́ gbogbo àgbáyé ló dẹ̀ ń bọ̀wọ̀ fáriwo yẹn ṣùgbọ́n títí yín tẹ ló lómi inú ń gbà yẹn dádì ńbo ló wà Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá ńbo ni àgbà yín yẹn wà ẹ̀ ń dúró dìgbà tí Tinubu máa pàṣẹ tó máa declare state of emergency nílẹ̀ Kano àbí nílẹ̀ Sokoto táwa gbé yín láti bẹ̀ pé ó yá o ẹ̀yin ni sójà tó jẹ́ pé anybody tó bá rìn rí òru ẹ̀yin lẹ máa takù wọn ṣé ìyẹn lẹ fẹ́ dúró fún ni nígbà wo lẹ fẹ́ jà bàbá ńgbà wo lẹ fẹ́ bínú gan lára agbára yín yẹn nígbà wo lẹ fẹ́ lò ó ṣé ó dìgbà tí gbogbo ilẹ̀ Yorùbá bá kú tọmọdé kú tàgbà kú tán tó kù ẹ̀yin nìkan ṣé ìgbà yẹn lẹ̀ṣẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní yọ apó lápò torí number one àti gbóhùn yín pé tẹ bá jáde tẹ bá pa Fúlàní wọ́n máa tètè pa yín torí pé wọ́n máa lé yín kiri pé ẹ̀yin lẹ̀ ń pààyàn ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí Wákìlì ìyẹn lẹ fi ń bá wa sọ̀rọ̀ ẹ tún sọ pé tẹ bá wọnú igbó tẹ bá bẹ̀rẹ̀ sí ní pa Fúlàní
wọ́n máa àwọn ọba dìde against yín pé màálù wọn lẹ̀ ń pa. Bàbá níjọ́ wo lẹ fẹ́ dìde fọmọ Yorùbá? Torí pé eléyìí tó ń ṣẹlẹ̀ yìí Ondo state ló ti ń ṣẹlẹ̀. Ìgbòho dìde fẹ́yàn fún bàbá wa Abọ́rọ̀dé ní Ògùn state ní Ọ̀yọ́ state torí pé ó jọmọ ìlú ẹ̀, torí pé ó jọmọ ọba kan ẹ̀. Wọ́n dẹ̀ ń pa lógúnlógún. Wọ́n dẹ̀ ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń wòran. Ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pariwo pé ISWAP o, ISIS o, àwọn Al-Qaeda o, wọ́n ti wà nínú igbó ilẹ̀ Yorùbá. Ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa gbọ́ lẹ́nu ẹ̀. That was 2002 àbí 2001 lẹ ti fọn fèrè yẹn jáde. Lóòótọ́ lódodo Al-Qaeda yẹn wọ́n fi ọwọ́ sowọ́pọ̀, wọ́n ń da ìlú rú ní Òkè Ògùn. Wọ́n pa àwọn èèyàn ṣe gbogbo nǹkan. Ṣùgbọ́n akíkanjú ọkùnrin tó lódùmarè jogún sí ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ pé Ọ̀yọ́ state ló ti jáde. Ó dìde, ó fi ariwo yẹn sọ di gbogbo nǹkan tí àgbáyé mọ̀. Ó fún Fúlàní lọ́jọ́ 7. Ó dẹ̀ padà lọ, ọjọ́ 7 yẹn gbóná. Gbogbo ìlú pariwo, gbogbo ìlú mì tìtìtìtìtìtì pé akọni kan o nílẹ̀ Kóòtù Òjíire. Ṣùgbọ́n ẹ̀yin dìde ńgbà yẹn ló ti ṣe coordinator yín rí. Ẹni ṣe ní coordinator ẹni tọ́lọ́run fẹ́ ṣé kò yàtọ̀ sí ẹni tí àwọn ènìyàn ń fẹ́ ni? Ẹni tọ́lọ́run bá ti fẹ́ gbogbo ènìyàn ó gbà ó Olódùmarè á máa fọ́ọ̀sì wọn lẹ́yìn lórí ni, nítorí pé òun Ọlọ́run àyànfẹ́ rẹ̀ lẹ́ni. Kókó tí mo mú jáde ni pé olóyè jà fọmọ ìlú ẹ̀. Ó dìde ó jà fọmọ ìlú ẹ̀. Ṣùgbọ́n ọmọ ìlú tó jà fún yẹn ó wá jẹ́ kí ó wá ṣe ìrànlọ́wọ́ yẹn bó ṣe ṣe yẹn ìrànlọ́wọ́ yẹn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Everybody benefit inú ẹ̀. Olóyè àwa ń lé báyìí jìnnìjìnnì á bo Fúlàní. Ọjọ́ tí olóyè wọlé sínú ilẹ̀ Yorùbá mẹ́yẹn, ọjọ́ kejì náà rìlíìsì dìmánà tó ń bẹ̀bẹ̀ tó ti fi ìbọn fọ́ ìdí ẹ̀ tí ò tí ì yọ ọta ìdí ẹ̀ tán yìí. Ìyẹn yúùtù Yorùbá kìíní tó lóun gbà pò tí ìdìbò tó ń ṣe táwọn pariwo Yorùbá nation tó ó ṣe pé ó ti join sìn, kò tí ì yọ ọta ìdí ẹ̀ tán bó ṣe wà yẹn. Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tẹ́ ẹ̀ ń ṣe ọmọ Yorùbá bá yín kọ́lẹ̀ o. Bàbá èyí tẹ́ ẹ̀ ń ṣe ọmọ Yorùbá bá yín kọ́lẹ̀. Mo gba máa kàn pè mí, ó ní bàbá, ó ní àwọn Àmọ̀tẹ́kùn oníjẹ́ mo mọ̀ pé Ìgbò mo sì máa fi nọ́mbà kẹ́balẹ̀ mọ̀, máa fi nọ́mbà kan wọ̀nyí. Mo ń bọ̀ o. Mo ní mo máa pè, ṣùgbọ́n táìmù ò sí fún mi. Ìyẹn olórí Àmọ̀tẹ́kùn ní Ondo state máa yẹn dídí pè mí, ó ní bàbá rò ló ní ìjẹ́ mo mọ̀ pé ọmọ Ìgbò pé ó wà lára àwọn ọ̀gá tó ń ṣe adarí Àmọ̀tẹ́kùn. Mo ní irọ́ ni ó ní ó nítorí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sóhun. Ó ní nígbà tó wá débẹ̀ náà wá pé ọ̀gá wọn wá dárúkọ ẹ̀ kíní kan ṣúkú eke kíní kan. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo sọ yẹn ẹ lọ ṣèwádìí ẹ̀ wò, ẹ rí i pé bí mo ṣe sọ ilẹ̀ ṣe máa bá o. Ìgbò ń bẹ nínú Àmọ̀tẹ́kùn l'Ondo state. Ẹ̀yin èèyàn mi eléyìí ò ṣe báyìí bí tẹ́ ti máa mọ èmi àrólérè. Ẹ lọ ṣèwádìí yín, tí máa kó mo mú information wá fún yín. Ẹ lọ ṣe ìwádìí yín. Ìwọ tó bá dẹ̀ ní bẹ́ẹ̀ o lè gọ́gù bẹ́ẹ̀ tó bá ní ìdí nọ́mbà olórí Àmọ̀tẹ́kùn Ondo state máa fún ẹ, ó wà lọ́wọ́ mi níbi tèmi àti dìmánà ẹ sọ̀rọ̀ dé. Mo ní mo fẹ́ bí léèrè. Ó ló dáhùn lójú ni. Ó nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ó lẹ́yìn Fúlàní ni wọ́n gọ sí. Ó lóun lù sí kéèsì yẹn. Ó láwọn Àmọ̀tẹ́kùn ò ṣiṣẹ́ fún wa mọ́. Ó ní ṣé mi mọ̀ pé Àmọ̀tẹ́kùn ti gbàbọ̀dé. Ó ní mo ṣe máa padà play fídíò tí mo fẹ́ play yìí, tí màá fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ṣé DPO ní tó sọ nínú fídíò yẹn, lára àwọn fídíò eléyìí tó ṣẹlẹ̀ lánàá. Ẹ̀yin ènìyàn mi, tó ṣẹlẹ̀ tí wọ́n náà ti pa èèyàn tó tọ́ pé wọ́n tó pa èèyàn 5. Ó láwọn ọ̀rọ̀ kan tó jáde nínú fídíò, mo ní fún fídíò yẹn lọ́wọ́.
ó ṣeé ṣe kó jẹ́ pé kékeré lẹ rí, mo ní fúù lọ́wọ́ tẹ máa wò, tẹ máa rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ńbẹ̀ yẹn. Bọ̀bọ́ yẹn dìídì sọ fún mi, ó ní bàbá àròlé, ó ní mo ní ẹ wá o bàbá, téèyàn bá fẹ́ fún mi ní information, èmi máa ń tún ṣèwádìí dáadáa o, ṣé o lẹ́lẹ́rìí sí nǹkan tó sọ yìí? Ó ní ṣé mo mọ nǹkan tí mo máa ṣe? Ó ní òun máa fún mi ní nọ́mbà méjì tí ẹni tó jó lórí Àmọ̀tẹ́kùn l'Ondo State tó ń lò. Ó ní òun á fún mi ní nọ́mbà ẹ̀ kan tó yẹ pé WhatsApp ẹ̀ ní pé anywhere tó bá ń lọ ó máa ń gbé dání ni, níbi tó òun mọ̀ dé. Ó lóun lọ sọ́fíìsì, ó ní wọ́n ń pe ọ̀gá wọn, ọ̀gá tó máa pè kì í ṣe ọ̀gá olórí pátá bí gbá kẹta bí nǹkan kò òun náà ṣàjò lórí mbẹ̀, ọmọ Ìgbò ni. Ẹ lọ ṣèwádìí l'Ákúrẹ́ mbẹ̀ yẹn l'Ondo State, ọmọ Ìgbò ni l'Ákúrẹ́. Ẹ̀yin ènìyàn mi, ọmọ Ìgbò nínú Àmọ̀tẹ́kùn. Ó tún jẹ́ ó yé mi o pé Fúlàní ń bẹ láàrin wọn náà o, tí wọ́n jọ ń ṣe Àmọ̀tẹ́kùn o, tó jẹ́ Fúlàní. So now ẹ jẹ́ n wò bóyá bá máa tètè rí WhatsApp chat wa. Ṣé mọ̀ pé èmi WhatsApp máa ń pọ̀ gan lórí fóònù mi. Ẹ jẹ́ n wò bá máa rí, máa fi nọ́mbà yẹn wọ̀nyí, máa dẹ̀ fi chat yẹn, máa kàn fi wọ̀nyí bí eléyìí ẹ lè mọ̀ pé eléyìí ò ṣe pé bóyá kínní legit ni. Ó ní pé kí n sọ fún pé àwọn Ìgbò pé wọ́n ń bẹ lára àwọn tí wọ́n jọ ń ṣe Àmọ̀tẹ́kùn. Ṣe rí pé wọ́n ti ṣílẹ̀kùn fúlè nílẹ̀ Yorùbá. Mo ń wá ṣáàtì yẹn ni o, mo fẹ́ fi nọ́mbà yẹn wọ̀nyí. So ẹ̀yin tẹ́yin náà bá fẹ́ pé dìmánà yìí, ẹ lè pé kẹ́ ẹ sọ fún pé ẹ máa gbọ́ báyìí pé àwọn ọmọ Ìgbò lẹ̀ ń kó sí ẹnu Àmọ̀tẹ́kùn. Olódùmarè ṣàánú mi, mọ́sáyà o, Olódùmarè Ọlọ́run á gbà á o, Ọlọ́run á gbà á o. Mo ń wá ṣáàtì yẹn ni o, Emmanuel Ẹdí ó lóun ò fẹ́ sọ̀rọ̀ jù, ó ní kí n pè é, ó ní tí ò bá gbé, ó ní kí n WhatsApp ẹ̀ kí n fohùn lẹ̀, tí n bá fohùn tó lágbára ló máa reply mi, ó ní tí bá fohùn tó lágbára ló máa reply mi ṣáá ni. ń bọ̀ o, mò ń wo mo fẹ́ fi nọ́mbà yẹn jáde, mo fẹ́ gbé fún yín. Bẹ́ẹ̀ bá dẹ̀ pé bóyá tiẹ̀ lè ní nọ́mbà, torí ó sọ pé nọ́mbà ẹ̀ kan wà tó yẹ pé WhatsApp nọ́mbà ẹ̀ ni, pé ńgbà tó ń pé tí ò ṣe náà fún un ní nọ́mbà yẹn tó ń WhatsApp ẹ̀ tó dáhùn lóhùn. Ó ní bàbá àròlé pé ó ní ẹ sọ fún un pé àwọn ọmọ Ìgbò pé ó kó wọn sínú Àmọ̀tẹ́kùn, Fúlàní dẹ̀ ń bẹ láàrin wọn. Ó ní tó bá sọ pé irọ́ ni, ó ní kí n sọ fún pé kó ṣó lè jáde síta fún gbogbo ọmọ Yorùbá kó fi ògùn gbárí pé nǹkan tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀. Kẹ́ ẹ bá lè mọ ewu tí ń bẹ nílẹ̀ Yorùbá wa báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn gáìsì wọ̀nyí ti gbàbọ̀dè fún wa tó pọ̀. Mo ṣe ń wá ṣáàtì yẹn ni o, mo wá ṣáàtì pọ̀ lórí fóònù mi. Mi ti ẹ̀ ṣáàtì pọ̀. Bẹ́ẹ̀ ó dà pé mo kó nọ́mbà yẹn kúrò lọ́dọ̀ ẹ̀. Immediately tó fún mi nọ́mbà yẹn báyìí, mo gbé kúrò lọ́dọ̀ ẹ̀ straight. Mo save ẹ̀ síbì kan. Because kíní disappearing message yẹn gbà mí, ó máa ń wipe nǹkan. Èmi dẹ̀ rí mi ráyè láti tún máa pèèyàn pé jọ̀ọ́ mi tún send nọ́mbà yẹn again. Ok, ẹ̀yin èèyàn mi, ó dà pé ṣáàtì pọ̀, but legit mo fún yín yẹn, ṣáàtì pọ̀. Bẹ́ẹ̀ jẹ́ ìwò, ó dà pé mo gbé sí ẹni sùúrù. Ó dà pé mo immediately to send nọ́mbà yẹn mo gbé kúrò ńbẹ̀ so that kí n lè rántí láti fi pe máa yẹn náà ló jẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń wò ó. Bóyá orí ṣáàtì mi ni mo wá gbé wá, ẹ jẹ́ ń sáré wò ó. Torí téèyàn bá send nǹkan tí bá rí pé ó wà important bẹ́ẹ̀, mo máa ń gbé kúrò lórí ṣáàtì ẹ̀ ní one time. Máa sáré gbé pápápá síbòmíì kó má bàa delete, àbí kó náà fún ara ẹ̀ má bàa change mind ẹ̀ pé jẹ́ ń sáré delete kíní ìjàre. Gbèjé kíní mo ti sọ fún. Anybody bá fún mi ní information, mi ò ń gbé source information mi ò ń jáde, so fọkàn ara ẹ̀ balẹ̀, ò ní problem. Send anything sí mi tó bá yà ti jẹ́ legit. Ok, ẹ̀yin èèyàn mi, ẹ má worry. Nínú ètò wa tó ń bọ̀ máa prepare, mi ò prepare fún, mo sọ̀rọ̀ débẹ̀ ni.
so ẹ̀yin ènìyàn mi bó ṣe ń lọ lẹ́rí yẹn bó ṣe ń lọ ní kò yàtọ̀ bó ṣe ń lọ nìyẹn eléyìí kò sí nǹkan wọn ò fi bò mọ́ eléyìí wọn Olódùmarè ti bá wa ṣe social media yìí kò jẹ́ kí anything ó bò mọ́ àṣírí wọn ti tú ṣùgbọ́n báwo la ṣe máa gba ara wa lọ́wọ́ wọn ní tó kù jù yẹn lọ báwo la ṣe fẹ́ bọ́ kò dẹ̀ sí ọ̀nà tá a lè gbà bọ́ kò ju pé bí olórí ọlọ́dẹ ìlú ẹ ní tó bá lè ṣe fún kí wọ́n wọnú igbó lọ kí wọ́n wọnú igbó lọ kí wọ́n lọ ṣe àkọlù sáwọn kó lọ gbàdúrà sáwọn aráabí kọjọ ṣe ìsọjí papọ̀ ṣe mọ̀ pé lórí ètò mi kan ní bí ọjọ́ bíi 3 sẹ́yìn mo ṣàlàyé fún yín pé gbàrà tí ìṣẹ̀lẹ̀ Ondo State ṣẹlẹ̀ mo ní àwọn akọni kan wọ́n kóra wọn jọ àtàwọn ọmọ nílùú mo ní wọ́n ká gbogbo ògbàlà kó gbogbo nǹkan kan lọ́wọ́ mo ní wọ́n gbàdúrà dé àwọn ibì kọ̀ọ̀kan àwọn tó gba Jésù lérí àbẹ̀ yẹn ṣùgbọ́n gbà tó sún síwájú wọ́n rí pé agogo ògbàlà tí wọ́n gbé lọ́wọ́ eléyìí tó ti páànlé tó ń bẹ lọ́wọ́ àwọn tó wà wájú ó le ju tiwọn lọ wọ́n ní wọ́n padà sẹ́yìn láti pé kó lọ túra mú láti túra agogo ògbàlà kó gbogbo nǹkan mọ́ra eléyìí ò ṣe ṣeréṣeré legitimu gé fún yín kì í ṣe ṣeréṣeré àwọn gáìsì yìí ń bẹ pẹ̀lú nǹkan ìjà ogun burúkú gbogbo owó tó ń gbà lọ́wọ́ bọ̀bọ̀ tó ń fún ní bájínátù nídìí méjì tí ò tí rẹ̀ yọkan yọ tó ti yẹ yọkan tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó Lódùmarè kó ṣàánú ẹ̀ kó bá yọ kejì. ẹ̀yin èèyàn mi owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣebí nǹkan ìjà ogun yìí náà tó fi rà wọlé àwọn aráabí òun kọ́lé ẹ̀yin èèyàn mi ẹ má gbà pé báyà owó tó fẹ́ gbà yẹn wọ́n fẹ́ fi kọ́lé ni wọ́n kọ́lé wọ́n ní mission pé àbí wọ́n ní vision pé a fẹ́ kọ́lé o a fẹ́ ralẹ̀ o nǹkan kan la fẹ́ ṣe o wọ́n ní àlùmọ́ǹjìrì lélẹ́yìí anywhere ni bó bá ṣe ń lọ ikú ni. so wọ́n ní I will call you. Yeah, I will call you back. I'm busy. I will call you back. Màá pè ẹ́ padà. Ẹ̀yin èèyàn mi, àwọn ará bí òun kọ́lé, wọ́n ń ralẹ̀, wọ́n ra ẹ̀yin lẹ fẹ́ ra mọ́tò, ẹ̀yin lẹ lé mọ́tò, ẹ fẹ́ gun mọ́tò, àwọn òun gun mọ́tò. Tó bá ṣàtìrọ̀ ọ̀kadà tó lè gbé gbanú igbó, tó lè gbé rìn nínú igbó. Wọn ọ̀dẹ̀ ń ra wọn ń pèsè àwọn tó ń sponsor wọn ní Nàìjíríà ló ń pèsè yẹn fún wọn gbogbo ọ̀kadà tẹ́ ẹ rí tí wọ́n ní wọ́n kó lẹ́kọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn nìbàdàn ṣe báwọn bandit ni wọ́n ń kó fún ṣé ẹ̀ tí ìjà sí yẹn ni ok mi ti fún yín ní information yẹn ara àwọn gáìsì náà ló ń já wa sí ọ̀kadà tí wọ́n rí tó sọ pé ẹ má gbọ́ ọ̀kadà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ẹ béèrè pé nbọ náà kò sí bandit náà ń kó fún wọn kò lọ Sókótó wọn kò lọ Kánò wọn á tà fún wọn lọ́hùn àwọn báńdíìtì yìí náà máa kó fún ṣé ẹ mọ̀ ní ẹ̀já sí bó ṣe lọ ní Nàìjíríà ni gbogbo ọ̀kadà tẹ́ rí tí wọ́n ń sísì káàkiri Ìbàdàn Èkó nǹkan kan tán náà flush wọ́n ṣe gbá wọn ṣàwo báńdíìtì náà kó gbọ́ àwọn ọ̀kadà yẹn fún so àwọn ẹ̀yin lẹ fẹ́ kọ́lé ẹ̀yin lẹ fẹ́ ralẹ̀ ẹ̀yin lẹ fẹ́ tọ́jú in tó dáa fọ́mọ ẹ̀yin lẹ fẹ́ túgbésí ayé ṣe àwọn eléyìí ò bá yín wọn ò ràn yín ẹ rí i pé nínú igbó ni wọ́n ti ń fọ́nwó yàlàyàlà àbẹ́ ẹ̀ tí rí fídíò yẹn ni níbi tí wọ́n ti ń fọ́n owó ẹ̀ tí rí fídíò yẹn mo ń bọ̀ jáde ń tiẹ̀ ọmọ Ìgbò náà lélẹ́yìí o ní níbi tílẹ̀ Yorùbá bàjẹ́ ọmọ Ìgbò rẹ̀ ọmọ Ìgbò nínú gọ́vnà ẹ̀rí pé Yorùbá ẹ̀rí pé a ti gbàbó ó ti yé ẹ ti rí ní tí mo fẹ́ fi wọ̀nyí rèé ẹ wo àwọn ọ̀kadà yẹn bàjáàjì gbogbo tí wọ́n gbà lẹ́kọ̀ọ́ tí wọ́n gbà ní Ìbàdàn tí wọ́n gbà kiri òun ni wọ̀nyẹn lẹ́yìn ní di bandit ẹ ti rí bó ṣe ń fọ́nwó mo kàn fẹ́ fẹ́lẹ́ wọ̀nyí ẹ ti rí gbogbo àwọn ọ̀kadà tó ń gbà nídìí àwọn ọmọ ọlọ́mọ ní Èkó ní Ìbàdàn ní gbogbo òun nìyẹn ní di bandit wọ́n kó fún wọn ni ẹ ti rí bó ṣe ń fọ́nwó àwọn eléyìí ò ràn ẹ ìwọ ló fẹ́ kọ́lé ìwọ ló fẹ́ ra mọ́tò gbogbo owó tó ń gbà lọ́wọ́ yín nǹkan ìjà ogun tó fi rà rí ẹ ti rí bẹ́ẹ̀ yẹn mo kàn ṣàpèjúwe yẹn fún yín ni mo kàn fẹ́ kẹ́ ẹ rí ni kí nǹkan tá à ń sọ lè yé yín. now màá fún yín láwọn fídíò kan tí màá fẹ́ kẹ́ ẹ wò kẹ́ ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀
kẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀, kẹ́ gbọ́ ọ̀rọ̀ táwọn ènìyàn sọ. Ẹ̀yin èèyàn mi, ilẹ̀ Yorùbá ó ti kú fún ewu o. Wọ́n dẹ̀ sọ pé bó ṣe máa lọ nìyẹn, kí Olódùmarè kó gbà wá ní o, kó bá wa dá dúró. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣe sùúrù. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí mò ń sọ̀rọ̀ lé lórí, bàbá ẹ dìde sẹ́ẹ̀, kí tó ẹ dìde gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ látẹ̀kọ̀ yẹn mo fi ń jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ ni. Ẹ dìde kò tí ì pẹ́ jù sà. Ààrẹ Ọ̀nà Kakanfò kò tí ì pẹ́ jù, ẹ dìde sọ̀rọ̀ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ Yorùbá sà, kò tí ì pẹ́ jù, ẹ dìde. Ẹ jẹ́ sáré fún yín ní fídíò yìí, kẹ́ já sáré wò pápápá. Ẹ jẹ́ kí n gbé yín wọ ibi tá a ti lè ṣe àfihàn fídíò. Ẹ jẹ́ n gbé yín wọ ibi tá a ti lè ṣàfihàn fídíò.